Ẹ kúrọ̀lẹ́, àsìkò ìsinmi òní. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò àfàlọ́ kọ́mọláṣà. Àlọ́ o, ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ ti mọ̀ bí a ṣe máa ń ṣe, ẹ máa wí pé àlọ́. Àlọ́ mi tòní dá lórí ìjàpá àti aláǹgbá. Ìjàpá àti aláǹgbá. Nígbà ìwáṣẹ̀, ìlú kan náà ni ìjàpá àti aláǹgbá òní wọ́n ń gbé. Àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ìjàpá pẹ̀lú ìlú yìí kan náà òní àwọn náà ń gbé. Lọ́jọ́ ọjọ́ kan nínú èyí tí ìtàn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tó ṣẹlẹ̀, ìyàwó ìjàpá tí orúkọ rẹ̀ jẹ́ Yáníbo òun ló ń dáná lẹ́ẹ̀kùlé ilé wọn. Àmọ́ bí ìyàwó ìjàpá ṣe ń dáná yìí, ó ti gbé oúnjẹ kaná tán kó tó rántí wípé lọ́dọ̀ ọjà tó kọjá òun ò rántí ra iyọ̀ lọ́jà. Ó bá bẹ ìjàpá ọkọ rẹ̀ pé kó dákun kó sáré bá òun lọ sí ilé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wà nítòsí ọ̀dọ̀ àwọn, kó bá òun gba iyọ̀, ìyẹn ìsebẹ̀, kó bá òun gba ìsebẹ̀ díẹ̀ wá. Ìjàpá bá gbéra ó dilé ẹ̀gbọ́n rẹ̀. Bó ṣe délé ẹ̀gbọ́n rẹ̀ ó kẹ́jọ́ rò fún ní kó má bínú pòun wá tọrọ iyọ̀. Oníyàwó òun ló gbàgbé láti ra iyọ̀ lọ́jọ́ ọjà tó kọjá. Lẹ̀gbọ́n rẹ̀ bá ní kí ló dé, kí la wà fúnra wa fún? Ni ẹ̀gbọ́n rẹ̀ bá bu iyọ̀ sínú ọ̀rá kékeré kan. Ó bá yí ọ̀rá yẹn dáadáa. Ẹ̀gbọ́n wá bí ìjàpá lérè pé bó ló ti fẹ́ gbé iyọ̀ yìí délé. Ìjàpá ní kẹ́gbọ́n òun mọ́ ṣèyọnu o. Ó ní tóun bá ti fẹ́ gbẹ́rù bá nítorí pọ́wọ́ àwọn ò tóbi. Ó ní ṣe ni òun mọ ní kán bá òun só ní okùn, tóun ó sì gbé okùn náà kọ́ èjìká. Ó ní kẹ́gbọ́n òun bóun wókùn tó gùn dáadáa kó fi so iyọ̀ náà lọ́rùn, kó sì bá òun gbé kọ́ èjìká òun. Báyìí ni ìjàpá gbé iyọ̀ yìí kọ́ èjìká rẹ̀, tí iyọ̀ náà sì ń wọ́ tẹ̀lé lẹ́yìn, tó tètè múra láti gba ọ̀nà ilé lọ kó lè bá a lọ fún Yáníbo ìyàwó rẹ̀ ní iyọ̀ náà láti fi ṣe oúnjẹ eléyìí tó ń ṣe lọ́wọ́ lórí iná. Àmọ́ bí ìjàpá ṣe ń lọ lójú ọ̀nà, ẹ mọ́ gbàgbé wípé tí èèyàn bá fi okùn so ẹrù tó so ọrùn náà kọ́ èjìká, ńṣe ni irú ẹrù bẹ́ẹ̀ yóò mọ ọwọ́ tẹ̀lé ní ẹ̀yìn, pàápàá jùlọ ìjàpá tó jẹ́ pé kì í ṣe ẹ̀dá tó lè dá dúró bí ènìyàn. Bí ìjàpá ṣe ń lọ, bẹ́ẹ̀ ni iyọ̀ yìí náà wọ́ tẹ̀lé lọ lẹ́yìn. Ṣàdédé ni ìjàpá pàdé aláǹgbá lójú ọ̀nà. Ohun tí ìjàpá ṣàkíyèsí ni wípé bí aláǹgbá ṣe kìjì lẹ́yìn rẹ̀, bẹ́ẹ̀ ni aláǹgbá jókòó lé orí iyọ̀ eléyìí tí wọ́ tẹ̀lé ìjàpá lẹ́yìn. Ìjàpá ń lọ, ó rí pé òun fa iyọ̀ yẹn débì kan, iyọ̀ di mọ́fà mímọ́. Báyìí ni ìjàpá bojú wẹ̀yìn ló bá rí pé aláǹgbá ló ti jókòó lé iyọ̀ tó ń sokùn mọ́ lọ́rùn lórí. Ìjàpá bá pẹ̀yìn dà, ó bá lọ bá aláǹgbá níbi tí okùn náà gùn dé. Ó bá ní aláǹgbá dìde lórí iyọ̀ mi ló jókòó lé. Aláǹgbá bá ní kí ni iyọ̀ rẹ bíi ti báwo? Ṣé bí mo rìn lọ lẹ́bàá ọ̀nà ni mo ṣàdédé pàdé kíní yìí lójú ọ̀nà ni mo sì mú. Ṣé bí ẹni tó bá ń lọ lójú ọ̀nà tó bá rí nǹkan he, ṣé bí titi ẹ̀ ní nǹkan tó rí he? Mo rí iyọ̀ yìí mo rí he ló ẹ̀bá ọ̀nà bí mi ti ń rìn lọ ni o, kì í ṣe iyọ̀ rẹ rárá. Níjàpá bá ní aláǹgbá, wo okùn tó wà léjìká mi yìí, okùn tán so mọ́ iyọ̀ lọ́rùn ló wà léjìká mi yìí. Èmi ni mo níyọ̀ yìí, èmi ni mò ń wọ́ lọ torí pé mi ò lè gbé ẹrù torí pé mi ò lè gbé ẹrù lórí ni. Aláǹgbá fárígá o, ó lóun ò ní gbé iyọ̀ náà fún ìjàpá. Ọ̀rọ̀ náà bá di ìjà láàrin àwọn méjèèjì. Wọ́n bá ní kò sí ṣíṣe kò sáìṣe.
kán jẹ́ káwọn kó ẹjọ́ lọ sí ọ̀dọ̀ àwọn àgbààgbà ìlú. Ìgbà tí wọ́n kẹ́jọ́ náà lọ́dọ̀ àwọn àgbààgbà ìlú, aláǹgbá kẹ́jọ́ rò, ó ní ẹ̀yin àgbà mo kí yín, ó ní ṣe bí téèyàn bá pàdé nǹkan lójú ọ̀nà torí ihe, ó ní ṣe bí tẹni tó rí nǹkan he ni nǹkan náà jẹ́. Àwọn àgbà ní bẹ́ẹ̀ ni, wọ́n ní ẹ gbà mí lọ́wọ́ ìjàpá, jẹ́jẹ́ mò ń lọ lẹ́bàá ọ̀nà ilé mi ni mo bá pàdé iyọ̀ yìí lójú ọ̀nà, mo sì he, bó ṣe wá di ti ìjàpá ni mi ò mọ̀. Ìjàpá náà kẹ́jọ́ ti ọ̀rọ̀. Ìgbà táwọn àgbà ó dájọ́ lọ tí wọ́n ó dájọ́ bọ̀, wọ́n bá ní ọ̀dà kò sí ṣíṣe kò sáìṣe, káwọn mọ́ bá jẹ̀bi láàrin ẹ̀yin méjèèjì, àwọn pín iyọ̀ yìí sí déédé, oníkálùkù yín yóò sì gbé ọ̀kọ̀ọ̀kan. Ó ká ìjàpá lára. Ṣé ti àkókò tí aláǹgbá fi ń ṣòfò fún ni, àbí ti iná tí ìyàwó rẹ̀ ń dá tí yóò ti fẹ́ jiná láì ríyọ̀, àbí ti ìyànjẹ eléyìí tí aláǹgbá dúró lé lórí láti yàn jẹ? Ìjàpá gba kádàrá. Àwọn àgbààgbà ìlú bá pín iyọ̀ yìí sí méjì. Ìjàpá gba èyí tó kàn, ó gbọ̀nà ilé lọ. Aláǹgbá náà gbé èyí tó kàn, ó gbọ̀nà ilé rẹ̀ lọ. Bẹ́ẹ̀ nínú rẹ̀ ń dùn fìnkìn. Nígbà tí ìjàpá délé ńkọ́, yẹn níbo tí ṣe ìyàwó rẹ̀ tó ti ń retí kó gbé iyọ̀ dé, ó bi léèrè, kí ló dé ọkọ mi tẹ́ ẹ fi pẹ́ tó báyìí kẹ́ ẹ tó gbé iyọ̀ dé? Ó bá ní bẹ́ẹ̀ lábí ni, báyìí òun ló ṣẹlẹ̀ lójú ọ̀nà. Àmọ́ mọ́ ṣèyọnu aya mi, ọgbẹ́ ìtàn láyé ká wà lọ́run, ohun tá a ṣe kù, n ó rí i pé mo fi ojú aláǹgbá mo fi rí mọ̀gbọ́n. Náà bá fi iyọ̀ sí oúnjẹ, wọ́n jẹun wọ́n sùn lálẹ́ ọjọ́ náà. Nígbà tó di ijọ́ kejì, ẹ mọ́ gbàgbé pé ọlọ́gbọ́n ẹ̀wẹ́ òun ni ìjàpá, ojoojúmọ́ lọ́gbọ́n sì máa ń ta nínú rẹ̀ bí òkòtó. Báyìí ni ìjàpá gba ọ̀nà ilé aláǹgbá lọ. Bó ti yọ lọ́ọ̀kán lẹ́kùlé ilé aláǹgbá, bẹ́ẹ̀ lórí tí aláǹgbá jòkó sí abẹ́ igi àánú kan eléyìí tó wà lẹ́bàá ilé rẹ̀, ló gbẹ́nu sókè ló wọ́n kòkòrò jẹ. Ẹ mọ́ gbàgbé pé kòkòrò wíwọ́n jẹ òun ni oúnjẹ aláǹgbá. Ìjàpá ní ó ti tó, ọwọ́ ti wá tẹ aláǹgbá báyìí, àti wípé òun ó fi ojú rẹ̀ rí mọ̀gbọ́n. Báyìí ni ìjàpá ń yọ́ gẹ́lẹ́ bọ̀ lẹ́yìn aláǹgbá, tí aláǹgbá ò sì fura títí tí ìjàpá tó fi dé ọ̀dọ̀ aláǹgbá. Bí ìjàpá ṣe dọ́dọ̀ aláǹgbá, ó ki aláǹgbá mọ́lẹ̀ látẹ̀yìn, ó tẹ̀ ẹ́ mọ́lẹ̀ dáadáa tí onítọ̀hún ò ní ríbi jàjàbọ́ kúrò lọ́wọ́ ìjàpá. Bí aláǹgbá ṣe bojú wẹ̀yìn báyìí tó rí pé ìjàpá kí ló dé, tún fi mí lọ́rùn lẹ̀, kí ni mo fi ṣe ọ́, fi mí lọ́rùn lẹ̀. Ìjàpá bá ní kí ni, lémi tó jẹ́ pé mò ń rìn lọ ni mo rí ọhe lójú ọ̀nà, ló wá ní kí n fi ọ́ lọ́rùn lẹ̀, ṣé kìí ṣe pẹ́ni tó bá rí nǹkan he tonítọ̀hún ni nǹkan náà ni? Wọ́n bá tún fi ìjàpá ẹ̀ta. Ìjàpá náà bá ní kò ṣíṣe kò táì ṣe o, àádọ́dọ́ àwọn àgbààgbà ìlú wọn ò bá wa dá ẹjọ́ yìí. Báwọn méjèèjì, ìjàpá ò ju aláǹgbá lẹ̀, àwọn méjèèjì kóra wọn dé ọ̀dọ̀ àwọn àgbààgbà. Nígbà wọn dọ́dọ̀ wọn kẹjọ́ wọn rò. Ìjàpá ní ṣe bí lòun lọ lẹ́bàá igbó, lòun ṣàdédé rí kinní ọ̀hún, lòun ní ẹran rèé, lòun sì kì í mọ́lẹ̀, òun rí ẹni, òun rí aláǹgbá yìí lójú ọ̀nà ni, òun ò sáà lọ lé rẹ̀, òun ò wọnú ilé rẹ̀ láti lọ kì í mú. Bóun ṣe ń lọ lẹ́bàá ọ̀nà, lòun rí aláǹgbá yìí lẹ́gbàá ọ̀nà, lòun bá kì í lọ́rùn mọ́lẹ̀. Àwọn àgbààgbà bá ra wọn lójú. Wọ́n ní táwọn ò bá ní jẹ̀bi ọ̀rọ̀, àfi káwọn dá ẹjọ́ náà bíi ti tàná. Ìyẹn ni wípé àwọn ní láti pín aláǹgbá sí méjì lọ́gbọọgba. Ìjàpá ò mú ìlàjì, aláǹgbá ìlàjì tó bá ṣẹ́kù yóò mọ padà lọ sílé rẹ̀. Láláǹgbá bá kẹkún mọ́lẹ̀, tẹ́ bá ti gé mi méjì mo ti kú nìyẹn, ẹ bá ká tó fọ̀, wọn ò gbọ́ igbe tí aláǹgbá ń ké. Ìjàpá ti fa idà yọ nínú àpò rẹ̀ eléyìí tó gbé kọ́pá. Fùrù báyìí ó ní ìjàpá ló rẹ́ aláǹgbá sí méjì ní déédé níwájú àwọn àgbààgbà, táwọn náà kàn sí rí nǹkan kan tó lè ṣe sí i. Báyìí ni aláǹgbá ló fi ìjà ẹ̀bi, ìwọ́ra, ojú kòkòrò, ìlọ́nilọ́wọ́gbà, báyìí ló fi pàdánù ẹ̀mí rẹ̀ lọ́jọ́ àìpé. Kí ni ẹ̀kọ́ eléyìí tá a rí kọ́ nínú àlọ́ yìí?
ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tèmi rí kọ́ nínú àlọ́ yìí ni wípé ẹ mọ̀ jà mọ́ dúró nídúró pé ká yan ọmọlàkejì wa jẹ. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé arúmọjẹ lásán òun ni aláǹgbá ṣe lọ́jọ́ tó pàdé ìjàpá pẹ̀lú iyọ̀ lójú ọ̀nà. ṣé ń bẹ́nu pé aláǹgbá ò rí okùn tí wọ́n fi so iyọ̀ lọ́rùn tó ń bẹ léjìká ìjàpá ni. ó kúkú rí ṣùgbọ́n pinnu láti yàn án jẹ. ẹ mọ̀ jà mọ́ dúró nídúró pé ká yan ọmọlàkejì wa jẹ. bí àlọ́ bá lọ, Yorùbá ní bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ wàá padà wàá bọ̀. ọ̀tá fàsókè tó sì yí dó borí, mo máa ń sọ wípé bọ́ba yìí ò bá rí o tọ̀run ń wò. ṣé wá rí kò sí wà tẹ́dọ̀ wù láyé yìí tí kò ní padà kẹsàn-án ìwà. ẹ mọ̀ jà dúró nídúró ká yan ọmọlàkejì wa jẹ, yóò sì dára fún gbogbo wa. ǹjẹ́ ẹ̀kọ́ mi tún wà nínú àlọ́ yìí bí tèmi ò rí bí rí, ṣùgbọ́n tí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tàbí tẹ́ ń wò mí tẹ́ ẹ rí, ẹ lọ sí comment section kẹ́ ẹ bá mi kọ síbẹ̀ kí lẹ̀kọ́ tẹ̀yin náà rí dìmú tàbí tẹ́ ẹ rí kọ́ nínú àlọ́ tòní. ẹ̀yin ò tí ì láìkì ìkànnì tẹ́ ẹ ti ń wo àlọ́ yìí lórí Facebook ní tàbí YouTube ní, ẹ̀yin náà ẹ lọ láti lọ láìkì rẹ̀. ẹ̀yin ò tí ì bá wa share rẹ̀ rí, kí lẹ̀ ń dúró ṣe? ẹ ṣe kóríyá fún Olúwatóyìn nípa ṣíṣí ẹ àlọ́ yìí fún àwọn ẹlòmíràn láti rí, káwọn náà sì rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́. kò ní jù báyìí lọ lórí ètò Àfàlọ́kọ́mọlásà fún tọ̀sẹ̀ yìí. Olúwatóyìn Ayọ̀olúṣọlá lórúkọ tèmi ń jẹ́. Ògbómọ̀ṣọ́ náà ti bí mi o, níbi tó ti ń jẹ kàkà tó fẹ̀ kan yẹn gan lé. ìpàdé wa lórí ètò yìí ń kọ́ ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ náà nìyẹn. àmọ́ kó tó wá di lọ́sẹ̀ tó ń bọ̀ ń kọ́, mo ní ire o, ire kàǹkà.